ẹ̀yin ayé mojúbà o ìbà ifá gógù ìbà yín àgbààgbà mẹ́rìndínlógún tó fi laptop ṣẹlẹ̀ ewúrẹ́ tó wọlé tí òjúbà ó di scapegoat àgùntàn tó wọlé tí òjúbà ó wọ one chance fọlọ́gù àfihàn babaláwo tí fi laptop dífá ògbóǹtarìgì oníṣègùn tí nídìí àwọn irúnmọlẹ̀ mojúbà yín lè ní o kẹjọ ojú mi ṣe àdáṣe ní wúmọ kò lábùkún gbọ́dọ̀ wúmọ. wọ́n ti wá bẹ́ẹ̀. nìkan wọlé wa ẹ dákun o èmi ló gbé yín wá. ọ̀kadà ló gbé mi wá. wọ́n ní èmi ló gbé yín débi. bàbá alùpàdà ló gbé mi wá. ṣe inú ọmọ wa rí torí Ọlọ́run. èyí ló yé mi ọ̀dà náà ilẹ̀ fẹ́ kí fa gọ́ọ̀gù ṣe fún yín. bàbá kí má parọ́ fún yín ọ̀rọ̀ ayé mi ti sú mi gbogbo nǹkan ló bó ṣe yẹ bó ṣe lọ gbogbo nǹkan sú mi ni. ohun rèé àdó flash drive ẹ̀bà ní gbọ́dọ̀ ìṣòro sí. ìbámu lọ́rọ̀ kan. bàbá ẹ̀gbà. Yìgìyìgì o ìfámu lọ́rọ̀ kan. Jẹ́jọ́ wọ ọ̀rọ̀ àjọ lọ sọ. Pásọ̀ ti gbé wá ní. Arábìnrin, ó ju ọ̀gá rẹ̀. Ọ̀gá bẹ́ẹ̀ ni ọ̀gá daṣọ aláṣọ búra jẹ́ kí n kì í fún ọ kó gbọ́. Ifá ní ọ̀gá daṣọ aláṣọ búra adíá fún ọ̀gá nígbà tó lọ lójú títì ọ̀gá adékọ̀ bọ̀gìnì ọ̀gá fi ya sẹ́fì ó pòsì ẹ̀ sí Facebook ọ̀gá nílé ńláńlá ọ̀gá fi ya sẹ́fì ó pòsì ẹ̀ sí Snapchat ọ̀gá ní owó olówó ọ̀gá fi ya sẹ́fì ó pòsì ẹ̀ sí Instagram àwọn ọ̀gá bá rí wọ́n rò pé ọ̀gá ti lọ́wọ́ lọ́wọ́ wọ́n rò pé ọ̀gá ti lọ́lámọ́lá wọ́n rò pé ọ̀gá ti hámà ni wọ́n bá mú hámà wọ́n bá là mọ́dé sí ní ọ̀gá. iye mi náà ọ̀gá bá lanu kó tó yọ̀rọ̀ àwọn bá kó sí lẹ́nu ọ̀gá ní àti ní problem. àti ní problem. ọ̀rọ̀ ìṣòro ẹ̀kún ìwọ ló fún wàrà rẹ̀ fà á. ó lọlé onílé ọmọ ya sẹ́ẹ̀fì ọlọ́pàá ọmọ ya sẹ́ẹ̀fì ó wá post ẹ̀ sí orí social media ó làwọn ọ̀tá rẹ̀ ni o ó má lọ post lọ́wọ́ ẹ̀ sí sàtì. Fúnkẹ́. bẹ́ẹ̀ni. ìgbà ìmọ̀ ní ẹgbẹ́ sọ̀bí lọ. ẹ máa bàbá kí ni ká wá ṣe báyìí kí wá lọ́nà àbáyọ báyìí. di falẹ́rẹ̀. kí ọ̀rẹ́ kú oríire. Ifá ní ọ̀rọ̀ rẹ̀ ò gbẹ bọ́ bẹ́ẹ̀ ni kò gbé tutù ohun méjì péré ló ṣe. àkọ́kọ́ gbogbo àwọn fọ́tò tó yà pẹ̀lú owó olówó ilé onílé aṣọ aláṣọ ó rẹ̀ dìlítì gbogbo wọn. bẹ́ẹ̀ ni. bàbá sàlàyé wo slave queen ní mídàlẹ́ báwo mo ṣe fẹ́ delete gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn báwo ni slave queen ṣe máa delete. We need keep quiet. wá gbọ́ it has just begin tó bá delete lò. ẹlẹ́ẹ̀kejì Ifá ní ó wà lè mọ owó àwọn aṣọ tó ti yá. bẹ́ẹ̀ ni ó wà lọ sórí àkìtàn ọmọ rẹ̀ ya sẹ́ọ̀fì wọ́n ṣe fún ìdóṣù kan gbáko oṣù kan ó lọ máa pósìtì ẹ̀ sí orí social media rẹ̀ tí o bá lè ṣe lẹ́yìn Ifá ní ó lànà kó tó orin àwọn òkú sí ẹlẹ́nu ó máa sọ pé ẹ̀bá mi dúpẹ́ wọ́n ti jáwọ́ lára mi o. wọ́n ti jáwọ́ lára mi. Èṣù ti jáwọ́ lára mi. Ọ̀tá ti jáwọ́. Ikú ti dẹ̀yìn. Ẹ ṣe àwọn dúpẹ́ kí ṣáà ti máa post lórí àkìtàn kí máa ya fọ́tò lórí àkìtàn bó tẹ̀lé pé slave queen ni mi ò máa ṣòro díẹ̀ àwọn ẹni tí bá sì dá wọ́n máa jẹ ilẹ̀. wọ́n rọ̀ báwọn ti gé ẹ̀sẹ̀ rówó jẹ́ yìí. ẹ bá mi dúpẹ́ bàbá ṣé ẹ tún máa gbowó ni fún ògbówó. mo tún sọ fún yín pé owó dátà ẹ̀yin tún máa gbowó dátà lọ́wọ́ èmi. ìfọwọ́sọ dátà. bàbá yìí tún máa gbowó dátà. irúmọlẹ̀ gógù. ṣé bí ẹ̀yin ni bàbá sì
bàbá bàbá mi lè ra dátà owó tí o sì jẹ̀dí jẹ̀dí kan ò lè gbà lọ́wọ́ mi. ṣé ẹ rí o. ó lè máa gbowó dátà lọ́wọ́ mi ẹ lè máa dúró gbogbo kan lẹ́sẹ̀ ẹ máa dúró kí wọ́n dúpẹ́ lọ́wọ́ yín ẹ wá sọ pé màá. mo bá jẹ́ kí n lọ ṣe kò láàbò pẹ̀lú àwọn pílẹ̀tì. kí lè bẹ́ ṣe o kí lè bẹ́ ṣe ẹ sábà dúró kẹ gbé sí gbogbo ẹ̀nà kẹ́kẹ́kẹ́ tó wá gbowó laptop bàbá yìí ẹ ṣọ́ ara yín sẹ́kùn ní bí bóyá òwe lọ́mọ mú sí ní ní o ọmọ mú sí ní ní o ẹ má lọ tẹ́ o bàbá ẹ má lọ tẹ́. tí n bá fi àgbo máa ọ̀dẹ̀ mi tó